Mo kí gbogbo ibi tó ń wò mí o, ní ilẹ̀ tí ń wò mí ni àbí ní oko ni àbí lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni o, torí làṣẹ Ògúntósìn. Ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ níwájú yìí, bí gbogbo wa ti ṣe gbọ́ wípé àwọn kan ń sọ wípé Èkó no man's land, àwọn kan dẹ̀ sọ pé àwọn ń bínú, àwọn ò fẹ́ dìbò fún ẹgbẹ́ Yorùbá, pé ẹgbẹ́ Yíbò ni àwọn fẹ́ dìbò fún. Àwa káàárọ̀ oòjíire, mo wá rọ̀ wá pé kí a má ṣe bẹ́ẹ̀. Kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, màá kọ́kọ́ yin Olódùmarè, ká ṣe àdúrà náà ká tó tẹ̀síwájú. Ó yá jẹ́ bẹ̀rẹ̀. Ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run, gbogbo ọpẹ́ tọ́lọ́run ọba ìtọ́jú gbogbo ẹ̀dá, àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run, olùkápá ọjọ́ ìdájọ́, ìrẹ́ nìkan làwa yóò máa sìn, ọ̀dọ̀ rẹ̀ nìkan làwa yóò máa tọ̀ ọ́ lọ́wọ́, tọ́ wa sọ́nà tààrà, ọ̀nà àwọn tó ṣe balẹ̀ ọkàn fún, láì jẹ́ náà tó bínú sí, bẹ́ẹ̀ láì jẹ́ náà tó ṣìnà. Àdúrà ọ̀la ni mo tọ́ lẹ́yìn Ọlọ́run bá ṣe sí. Ìgbésẹ̀ sí ìgbésẹ̀ ní ayé, Olúwa jẹ́ n gbé ìgbésẹ̀ tó mú ìwà tó rẹwà dání, Olúwa jẹ́ n sísáré tó mú ìgbésẹ̀ tó rẹwà dání, Olúwa má jẹ́ kọ́mọ aráyé jẹ́ n ṣẹ̀ṣẹ̀ gbé, kó má yọ ìgbésẹ̀ mi kiri yege, Olúwa jẹ́ n ga lásìkò tó yẹ, Olúwa kan ọkàn agbára fún mi sójú omi àlàyé, Olúwa kan ọkàn agbára fún mi sójú omi àlàyé, Olúwa kan ọkàn agbára fún mi sójú omi àlàyé. Sáré nígbà fún mi àtàwọn olólùfẹ́ mi, Ẹlẹ́dàá mi má dẹ́rù bà mí láyé tààtàà tọmọtọmọ, ìṣọ́ rẹ̀ ṣọ́ mi, ṣàwọn ọmọ mi lólúwa mọ̀, jẹ́ kán gbẹ̀yìn mi ọlá àtọ̀là, ọkọ̀ wa àgbọ̀dọ̀ fọ́ sí agbára ayé, ìyá àwọn tọkọ̀ wọn fọ́ sí agbára mi kán lè mọ ìjà lórí ìgbàlà ayé àtọ̀run. Ṣe mí lẹ́ni tí á gbà àwọn lébùté ayọ̀ kó máa létí mi àtàwọn ọ̀fẹ́ rẹ̀, bí èmi àtàwọn ọmọ mi ayọ̀ mi àtàwọn lọ́sọ̀ fi kí ní láàrẹ̀, owó kó máa bá mi gbé, ọlá kó máa bá mi gbé, àlàáfíà kó máa létí mi, ẹ̀mí gígùn kó máa létí mi. Elédùmarè gbọ́ àdúrà mi, gba àdúrà mi, ṣe mí lórí ọmọ lórí egun mẹ́rin àgbáyé, orúkọ ẹ̀ tó ṣẹlẹ̀ àtọmọ lágbàáyé, orúkọ ẹ̀ láàmúláyé, gbé mi ga, mú mi láyọ̀, ṣàánú mi nínú ọlá rẹ̀ Olúwa mi, àṣẹ 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 lórúkọ tẹ́lẹ̀ àṣẹ Olúwa wa, àmín. Olódùmarè gbàdúrà wa o. Tó Olódùmarè kó gba àdúrà wa. Mo ní ká tẹ̀síwájú. Ọ̀rọ̀ tí mo mú wá fún yín lénìí, ó jẹ́ ọ̀rọ̀ pàtàkì tí ó yẹ kí gbogbo wa mójútó. Tẹ́ bá wò ẹ máa rí pé àkọ́kọ́ rèé tí mo máa jáde láti wá sọ̀rọ̀ tí ẹ máa wò mí báyìí, lẹ́yìn àwọn tí mo ti ṣe sẹ́yìn tí oníkálùkù wa máa ń rí lórí YouTube. Ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ níwájú yìí, bí gbogbo wa ti ṣe gbọ́ wípé àwọn kan ń sọ wípé Èkó no man's land, àwọn kan dẹ̀ sọ pé àwọn ń bínú, àwọn ò fẹ́ dìbò fún ẹgbẹ́ Yorùbá, pé ẹgbẹ́ Yíbò ni àwọn fẹ́ dìbò fún. Àwa káàárọ̀ oòjíire, mo wá rọ̀ wá pé kí a má ṣe bẹ́ẹ̀. Gbogbo wa ti rí fídíò yìí, èyí tó wà ní òkè yìí, gbogbo wa ti rí rí. Ẹ jẹ́ ká tẹ̀ gbọ́ ohun tó lọ ńbẹ̀ bóyá tẹ́nìkan ní ọba tí ì rí tẹ́lẹ̀. Must. The people who want to keep it are fighting. We that want to take it must fight harder. To stay in Lagos, you have to win Lagos. It is that straight. Gbogbo ohun tí a gbọ́ tí wọ́n sọ yìí, tí àwọn ará bí yìí sọ yìí, a kì í ṣe ọ̀tá ara wa, kò lè yẹ ká jẹ́ ọ̀tá ara wa, àti àwa àti Yíbò àti Haúsá. Tí a bá tú ìtàn, a bá gbé ìtàn láti ibì kan, a ó rí i pé ọmọ bàbá kan náà ni wọ́n jẹ́ pẹ̀lú Odùduwà. Mi ò lè sọ pé a jẹ́ ọmọ bàbá kan náà pẹ̀lú gbogbo àwa káàárọ̀ oòjíire. A jẹ́ ọmọ bàbá kan náà pẹ̀lú Odùduwà. Àwọn Ìgbò tó lápá mọ ìyá ara wọn ni kò yẹ ká máa bá Yorùbá jà, Haúsá bá mọ ìyá ara wọn ni kò yẹ ká máa bá Yorùbá jà. Àwa mẹ́ta kò yẹ ká máa bára wa jà, kò yẹ ká máa fa nǹkan nílé ayé yìí, torí bí kí n ta bá rántí ìpilẹ̀ṣẹ̀ wa bá ṣe jẹ́ àti bí a bá ṣe wà sí. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, tí wọ́n ní pé wọ́n fẹ́ gba Èkó, àwọn fẹ́ gba Èkó, pé Èkó kì í ṣe ti Yorùbá. A dẹ̀ gbọ́ pé wọ́n ní pé bàbá wa náà kábíyèsí ọba Akíolú náà sọ bẹ́ẹ̀ pé ilẹ̀ Yorùbá kọ́ ni Èkó. Mo fẹ́ bá wa sọ ìtàn díẹ̀ kan kí n tó lè tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Ìtàn tí mo fẹ́ bá wa sọ yìí, ó jẹ́ ìtàn tí a ní láti mú lókùnkúndùn. Kí n tó sọ ìtàn yìí fún wa, a fẹ́ kọ́kọ́ béèrè pé ẹni tó fẹ́ sọ ìtàn yìí, ìjẹ́ ẹni tí ó lè sọ ìtàn fún wa tí a máa gbọ́ ni. Gbogbo la mọ̀ pé àwọn ìtàn wa ti yí lọ́tùn, ó ti yí sósì, ó ti yí lóríṣiríṣi. Pàápàá jùlọ àwọn èèyàn mọ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ ìlú Èkó.
bí ilé kò ṣe rí yìí oníkálukú ń wá tàfi wá bára wa ní ibi báyìí tá ló kọ́kọ́ tẹ ìlú Èkó báwo ni wọ́n ṣe tẹ ìlú Èkó ìyẹn ni mo fẹ́ sọ fún wa àmọ́ kí ẹ tó gbọ́ èyí ní àti ẹnu mi màá fẹ́ kí ẹ wo fọ́nrán tó wà ní òkè yìí dáadáa tó bá ti wo fọ́nrán yìí tán ẹ wò ó bóyá ìjẹ́ ẹni yìí ní ẹ̀tọ́ láti sọ ìtàn tó sọ yìí gbogbo wa lè má mọ ìtàn yìí lè má yé wa pé bóyá ó rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ lóòótọ́ mò ń bọ̀ ẹ wo fọ́nrán tí ó wà lókè yìí tán. ẹ wá wo ọmọ yẹn yóò dáa fún ọmọ náà jẹ́ ọmọ kan tó fẹ́ kó tan ìmọ́lẹ̀ sílẹ̀ Áfíríkà. ó ń fẹ́ kí ọba bèrè ọba Nàìjíríà ìṣẹ̀ṣe Nàìjíríà ìṣẹ̀ṣe ìdíkàgbọ́ ìjẹ́dà ìkàtọ́ ọmọ náà fẹ́ nìyẹn òun náà ló fa sábà bí ọjọ́ òwúrọ̀ náà mọ́ lórí. ni wọ́n kọ Aláàfin Ọ̀yọ́ ni ó kọ òǹkò yìí alágbàṣẹ ni ó kọ Abẹ́sàn ni ó kọ látẹ̀tòrí ìlọ aṣọ ẹ̀yìn Tolúlàṣẹ Alájọbí Tolúlàṣẹ Alájọbí Tolúlàṣẹ Alájọbí ọkọ̀ náà mẹ́rin yóò mẹ́rin. lẹ́yìn ọjọ́ náà pẹ̀lú akitiyan Tolúlàṣẹ ìṣẹ̀lẹ̀ ìyanu kan ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta àwọn ọba 146 ló pàdé àwọn ọba Yorùbá àti ilẹ̀ Benin Republic ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2008 ayẹyẹ ọjọ́ náà ó dùn ó lárinrin gómìnà ìpínlẹ̀ Ògùn lásìkò náà Ọ̀túnba Gbẹ́ngà Daniel àwọn ni wọ́n gbé ètò náà lárugẹ ọjọ́ náà lẹ́ ń wò yìí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ọba Aláké ti ilẹ̀ Ẹ̀gbá sọ lọ́jọ́ náà. eléyìí tí ó ń ṣẹlẹ̀ lónìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣojú ẹ̀mí wa nítorí ààlà tí ó jẹ́ àtọwọ́dá artificial boundary tí àwọn òyìnbó ti fi sí àárín wa láti 1884 sí 1885 àwọn èèyàn ti dábàá látijọ́ láti yọ ààlà ìkúrò ń bẹ̀ ṣùgbọ́n mi ò rò pé a ti rí nǹkan tó tẹ̀ ní ìrí gbogbo iṣẹ́ tí àwọn èèyàn ṣe. ọkọ tó wáyé nílùú Kòtónú lẹ̀ ń wò yìí. gbogbo àwọn ọmọ ìyá wa ní Nàìjíríà ẹ ṣé ẹ kú àbọ̀ ẹ kú fẹ́ wọ́n ní ọmọ máa ń jọ bàbá ẹ̀ ni. ẹgbẹ́ ohun tí ọba Ọláoyèdépò Onísàbẹ̀ ti ìlú Ìsàbẹ̀ sọ. lójú ọ̀nà ètò ní Olúwa láṣẹ ẹ̀ńgẹ́ dàpọ̀ ẹ̀ńgẹ́ ìrìn ọmọ náà lọ́wọ́ fún wa dáadáa Olúláṣẹ gbogbo ọmọ ọba Yorùbá ń bẹ̀ náà wọn ní kùsù gbogbo ńlọ́ntì gbogbo wọn ni kẹrin lọ́wọ́. Ológùnbà náà sọ̀rọ̀ ẹgbẹ́ ohun táwọn náà wí. bí gbogbo ẹ ṣe ń lọ yìí inú tòmí ń dùn gan Olúláṣẹ Ọlọ́run wò ṣe kékeré Ọlọ́run ó ṣe àṣeyọrí ni ó sì máa ṣe. ìjẹ́ ká tó bọ̀ ọ̀rọ̀ látẹnu ọba Ọ̀rìjẹ̀. Tolúlàṣẹ Ọlọ́run ńlá kan kẹgbẹ́ fún Tolúlàṣẹ kí gbogbo Nàìjíríà àti Republic of Benin kí wọ́n mọ̀ sí ẹnìkan pàtàkì tó wúlò fún àkóso ìlú tó sì ń ṣàkójọ tó sì ń ṣiṣẹ́ láàrin àwọn èèyàn títí ní àwọn ọba. lẹ́yìn ọ̀rọ̀ ọba Ọ̀rìjẹ̀ ìjẹ́ ká tó gbọ́ ọ̀rọ̀ ọba Ọlọ́ta tó ní kejì ti ilẹ̀ Benin Republic. àní a kì í Olúláṣẹ bẹ́ẹ̀ ni a kì í wọn pé ọ̀tọ̀ ẹ̀ try fún wa nítorí ó tàn náwó ẹ̀ èmi ò mọ̀ tí ó tẹ̀ ń gbà ó lọ́wọ́ nǹkan tájì máa ń lọ sí Èkó padà but ó tẹ̀ ń try pé. ọmọ wa Tolúlàṣẹ òun náà wọ́n ti sọ fún gbogbo àwọn ẹnìkan ò dáwó kó sọ pé wọ́n dáwó ìwọ pàápàá òun ò. Olúláṣẹ gbé ìgbésẹ̀ wípé kí ìbáṣepọ̀ yìí wáyé dé gbogbo ilẹ̀ Yorùbá lára ìgbésẹ̀ náà ó gbìyànjú
láti rí olóyè Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n gbogbo ìgbìyànjú rẹ̀ pàbó ló bọ́ sí. ó wá ṣètò wọn lọ bá màmá olóyè Àbíbátù Mọ́gàjí fún ìrànlọ́wọ́ láti bá ọmọ wọn sọ̀rọ̀. lọ́jọ́ náà rèé ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. olóyè Tolú làṣẹ tọlọ́wọ́n ọba làṣẹ ẹni pé gbogbo ibi tó bá gbà tọlọ́wọ́n ọba ni ó máa jẹ́ àṣẹ ńlá fún kí la ó tẹ̀. màmá lẹ̀ ń wò ó àtàwọn tí wọ́n jọ lọ rèé bá wọn. olóyè Tolú làṣẹ náà lẹ̀ ń wò yìí. lẹ́yìn tí ìrìn àjò lílọ sọ́dọ̀ màmá olóyè Àbíbátù Mọ́gàjí ò so èso rere kankan olóyè Tolú làṣẹ tó tẹ̀síwájú lórí iṣẹ́ náà. ẹ̀sán mẹ́ta kọ̀wé bá ti dé nísì. ẹ̀sán mo wà bímọ. mo ti gba nọ́mbà kábíyèsí. kálí fọgà. ètò tí à ń wò yìí ni ó mú àṣeyọrí iṣẹ́ Tolú làṣẹ iṣẹ́ tó ti ń ṣe bọ̀ láti 2003. ètò yìí ló mú un hàn lẹ́yìn ọdún méje. ọdún 2010 ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba Yorùbá ní ààfin Alákétu ti ìlú Kétu èyí ò ní Benin Republic lọ́hùn-ún. ẹ̀yin tí ẹgbọ́n èdè àbínibí ẹ̀kẹ́tìkẹ́ gbọ́ ní èní ọjọ́ 22 àti ọjọ́ 23 ìyẹn ọ̀la oṣù karùn-ún ọdún tí a wà yìí ní a gbé ìjókòó àwa ọba ilẹ̀ Yorùbá la gbé kalẹ̀ ní ẹ̀yìn wá ní a ti ṣe ìpalẹ̀mọ́ gbogbo àwọn ìwé. ọba Adékìlúmọ̀ Alájòhùn tìlú Àjòhùn òun ni wọ́n fi ṣe ààrẹ tó. ìbálẹ̀ láti ṣe alága gbogbo ìlú náà. Tolú làṣẹ wàá gbó wàá tọ́ ó ní kábàámọ̀ láyé gbogbo bó ṣe ń ṣe àmọ̀tayé lọ́rùn máa fojú rẹ̀ wò ẹ́ máa jẹ́ kó yanjú rẹ̀ wá ká ìjọjú ẹ̀sìn dáadáa ìlọsẹ̀kẹ̀ abẹ́ ilé ìtẹ̀ dáwọ́ lé èèyàn àti yọrí sí rè àtúbọ̀ ìjọrí sí jù bẹ́ẹ̀ lọ ilé arójú ọ̀nà aráyè lágbára náà lágbára ìdùnnà rẹ̀ tí ò ní kéré nù ọ̀rẹ́ nígbàkigbà tó bá ń sọ unity wọn á máa rántí yín ẹ̀ṣẹ̀ ògbó akáàbọ̀. lẹ́yìn èyí Tolú làṣẹ mú ọba Adékìlúmọ̀ lọ sí ààfin ọba Síjúwadé Olúbòṣe Ọọ̀ni nílé Ifẹ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun ni ó jẹ́ ààrẹ ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Bẹ̀nẹ̀ lásìkò yìí. tẹ́lẹ̀ ọba kan nínú wa àìsùnmára wa torí abára wa jagun gidi ó fà ní ọba tọ̀hún tẹ̀lé kò lè fojú kan ọba tọ̀hún òun ló wá wọnú ẹ̀ pé ká máa ríra nǹkan kan títí lábẹ́rẹ́ díẹ̀ títí débi tá a dé. èmi ò mọ̀ ní ìmọ̀ nílé ayé mi pé èyí wàá bá àwọn ọba Nàìjíríà ṣe a máa ń ṣe bí ọmọ ìyá a máa ń ṣe bí ọmọ bàbá ní ìmọ̀ kódà àwa náà pàápàá gbogbo ọba Yorùbá tó wà nílẹ̀ Benin. Tolú làṣẹ ni ẹni tó rin gbogbo ìrìn tó tọ́ títí débi tá à ń dé lẹ́yìn yẹn gbogbo àpapọ̀ wa wọ́n á sọ ní ambassadọ̀ wa. ọjọ́ tẹ̀ ń wò yìí ni ọjọ́ tí ọmọọba Síjúwadé ti Ifẹ̀ ọjọ́ náà ni ọmọọba ń lọ lé ọkọ. ọjọ́ yìí ni Tolú làṣẹ ronú ọ̀nà míì láti tún jíṣẹ́ tí ẹlẹ́dàá gbélé lọ́wọ́. ó pinnu lọ́jọ́ náà wípé ìṣọ̀kan àwọn ọmọ Ọ̀kànbí ńlọ́kù láti ṣe.
wọ́n gbéra ó di ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyíùn ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. nígbà tí wọ́n dé ọ̀dọ̀ gómìnà inú gómìnà dùn ó sì jẹ́ kó yé wọn wípé ìṣọ̀kan ọmọ ọ̀kànbí ló jẹ ìjọba àwọn lógún jù. ibi tá ìwọ̀n yìí ibẹ̀ ní ààfin Ọ̀ràngún ti ilé Ìlá níbi tí àwọn ọmọ ọ̀kànbí mẹ́ta ti pé tí méjì ránṣẹ́ ṣíṣẹ́ sì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹnìkan tó kù nígbà náà lọ́hùn-ún. a rí Ọ̀ràngún ilé Ìlá tí wọ́n wá bá lálejò, a rí Alákétu, a rí Onísàbẹ̀, Aláàfin àti Ukó Apọlọpọlọ ránṣẹ́ tiwọn, ṣùgbọ́n a ò rí Olówu nígbà náà. ẹ gbọ́ ohun tí ọmọ ọba Yẹmí Adéoyè àti Tolúlàṣẹ sọ. ìtàn tí à ń kọ lẹ́yìn ìtàn ayérayé ni a tún wá kàn tàn lóòtí lọ́la torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àìrújókòó bẹ́ẹ̀ nítorí náà a wà pé olóyè wa tó ti ń bá wa ṣiṣẹ́ bọ̀ látijọ́ ẹ̀ òun gan ló wá láti wá rí kábíyèsí Ọ̀ràngún nípa ìjókòó yìí. mo láyọ̀ láti pe olóyè wa pàtàkì Tolúlàṣẹ. orúkọ mi ni olóyè Tolúlàṣẹ Ògúntósìn. mo ń fàáké ìfi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí àti gbogbo ìlú Ìlá lágbára Ọlọ́run ìṣọ̀kan ọmọ Odùduwà ọmọ kọ̀mítà tí ó ń wáyé Ọlọ́run àti ìfẹsẹ̀ múlẹ̀ ní agbára Ọlọ́run pẹ̀lú ọlá èyí ìtọ́lọ́run fún ìlú Ìlá láti fi jẹ́ pé ìlú Ìlá ni ètò yìí ti bẹ̀rẹ̀ Ọlọ́run àjọ kí ọwọ́ kí ó ṣojú gbogbo wa. àwọn ọmọ ọkọ̀ méje ojú wa ni wọ́n ti fọwọ́pọ̀ báyìí tí wọ́n ti mọ̀ ṣọ̀kan. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. òru ọjọ́ tí wọ́n débẹ̀ nílẹ̀ rí yìí nígbà tó di ọjọ́ kejì tí wọ́n bọ́ sí gbàgede ètò ìyẹn ní ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2012. ọjọ́ yìí jẹ́ ọjọ́ mọ́nìgbàgbé nílùú Ìlá Ọ̀ràngún pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. ẹgbẹ́ ọ̀rọ̀ láti ẹnu Ọ̀túnba Díẹ̀fúlá Oyètọ́mọrí tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. lẹ́yìn àwọn ayẹyẹ wọ̀nyí ni olóyè Tolúlàṣẹ tún gbéra láti wá ààfin Oníkókó lọ tó sì kéje àwọn ọmọ ọ̀kànbí. ó lọ sí Nigeria Embassy ní orílẹ̀-èdè Benin. ó lọ rí Ambassador Lawrence Obisakin fún àtìlẹ́yìn láti rí ààfin náà. àbáwọlé ìjọba ìbílẹ̀ Grand Popo ńlẹ̀ ń wò yìí. ọjọ́ yìí ni ìtàn wá pàdé ara wọn. ìtàn wáyé lọ́jọ́ náà. àwọn ìtàn yìí pàdé ara wọn láti bí 500 years ago. gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ ṣe má jẹ́ ká gbàgbé àṣà àti ṣe wa. ẹni bá ti gbàgbé àṣà nǹkan tó ń bàjẹ́ ò mọ̀ kéré.
àbẹ́ òrí ẹ̀rí bí wọ́n ṣe ń gbé àṣà àwọn tiwọn lárugẹ látàrí bẹ́ẹ̀ ẹ̀rù rẹ̀ ńlá tẹ́lẹ̀dùmarè ṣe fún wọn. tó ẹ̀rù ọlọ́run bà mí nígbà tí mo gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣà tá a ní nílẹ̀ wa gan làwọn gan ní. bá a ṣe ní arúgbá bẹ́ẹ̀ làwọn náà ní. bá a ṣe ní ẹbí àmọ́sùn níbí ní tiwa ń bí àwọn náà lẹ́bí àmọ́sùn lọ́hùn-ún alẹ́bí àkápò níbí àwọn náà ní. àkọsílẹ̀ tàbí èdè pípè ló yàtọ̀ láàrin wa. lẹ́yìn ìwádìí ààfin onípópó tí a rí yìí lọ sí Nigeria Embassy ní ìlú Benin Republic. ẹni bẹ́ẹ̀ wò yìí ni Ambassador Lawrence Obisake tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan. ẹgbẹ́ ohun tí wọ́n sọ. ẹ̀dí àmọ̀ olóyè olùlàṣẹ ọlọ́ọ̀bá ló ní àṣẹ. You go to Jaoru, which is hometown of the president. The leader, the king there, is called Sohun Oba. So I ask you, okay, yeah, there was one of the most from here. Bariba, Sohun is Sohun. It means Oba. This is a very important. That's why I was very much interested when I saw you travel. A sì láti dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè náà àti gómìnà lọ́rùn náà fún ìfẹ́ tí wọ́n ní sí Yorùbá ìwà ìjìnlẹ̀ lórí ibi tí ààfin ọ̀kan náà àwọn ọmọ méje ọ̀kan bí tá ń pè ní Olúkókó ìlú Ìkókó. A mọ̀ pé alákejì ọ̀gá wọn làṣẹ bí àmọ́ pé oníṣàbẹ̀ ló tẹ̀lé tí wọ́n ti ẹ̀ oyanjú bí ìkíní ìkíní kẹta ṣùgbọ́n àwọn amọ̀bí tí àfihàn kókó wà òun ló fà nígbà tí wọ́n wá bá mi tí olóògbé àgbélẹ́gbẹ́ gómìnà wà pé wọ́n nífẹ̀ẹ́ sí ìjọba àpapọ̀ àwọn agbára ṣe náà ní tí wọ́n jọ pọ̀ sójú ká wá ìwà ìjìnlẹ̀ ká wá ìwé ìmọ̀lẹ́ká wà ní gbogbo dájú láti ìdílé wa. ṣé ẹ ti wá rí i dájú báyìí wípé ṣíṣe àwárí ààfin onípópó kì í ṣe àdáṣe Tolúlàṣẹ. mọ̀ ni pé ó yẹ kí n lè pa ìtàn yìí fún wa. ìlú Èkó ẹni tí ó bá ka ọjọ́ ẹ̀ sí iwájú àsìkò tó Odùduwà wà ní tó wá sí Ifẹ̀ ayẹ́pẹ́ nìyẹn síwájú àwọn Káàárọ̀ Oòjíire dé Èkó nìyẹn. àbí ẹni tó bá ka ọjọ́ ìgbà tí Odùduwà tí ojú ẹ̀ fọ́ gbogbo ara mọ̀ pé ojú Odùduwà fọ́ tó bá kà á pé kójú Odùduwà tó fọ́ lòun ti wà lẹ́kọ̀ọ́ ayẹ́pẹ́ ẹni ẹ̀ ti síwájú ó ṣeéṣe kí ẹni ẹ̀ ti síwájú ìran Káàárọ̀ Oòjíire dé ìlú Èkó nìyẹn. ibi tí mo ti fẹ́ mú ìtàn yẹn ni gbogbo láti mọ ọdún tí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ṣẹlẹ̀. gbogbo ala máa ń gbọ́ pé Odùduwà bí ọmọ méje ó bí ọmọ méje àwọn ọmọ méje yẹn Aláàfin jẹ́ àbíkẹ́yìn ìtàn yẹn yí níbì kan bẹ́ẹ̀ yẹn Aláàfin kọ́ ni àbíkẹ́yìn Ọlọ́fin Ògúnfúnminíre òun ni àbíkẹ́yìn nítorí pé òun ni Ọ̀kànbí. gbogbo àti bá mọ ìtàn àkọ́bí Odùduwà ìwé mọ̀ pé Odùduwà ní ó bímọ wọn ní Odùduwà bímọ ọyàn kan ìyẹn náà kò rí bẹ́ẹ̀. ọmọ tó Odùduwà bí 9 la rí kà àmọ́ tábà wò lẹ́dà ó ju 9 lọ bọ̀ 9 la rí kà tí ó wà nù tá a lè rí lónìí báyìí nísìnyí tá a lè rí àwọn ààfin wọn. àkọ́bí láàrin àwọn 9 yẹn ló bí 7 ìyẹn Ọ̀kànbí ló tẹ ìlú Èkó. ilé ìbátọ́kọ̀ bíbí kúrò ní Ifẹ̀ àwọn èèyàn sọ pé Ọ̀kànbí kú ní Ifẹ̀ ló fà á tí kò fi lè jọba nítorí pé òun ni àkọ́bí Odùduwà tó yẹ kó gbé orí ipò bàbá rẹ̀ ṣùgbọ́n ó kú ló fà á tó fi mú nínú àwọn ọmọ ẹ̀ kò rí bẹ́ẹ̀. ó ní ohun tó gbé Odùduwà kúrò ní ibi tó ti kúrò lọ́hùn tó fi padà wálé. Odùduwà padà wálé ní Odùduwà kì í ṣe àlejò ní ilé Ifẹ̀ o Odùduwà padà wálé ni o.
àwọn kan sì tẹ̀lé lẹ́yìn. Ìyẹn kọ́ la fẹ́ bá wa sọ lónìí. A fẹ́ bá wa sọ nípa bí ìlú Èkó ṣe jẹ́, òun ló fà á. Ọ̀kànbí pàtàkì tí ń lọ tó tó àsìkò tí bàbá ti rí pé òun ò lè jagun yìí mọ́, ìkọ́ni àwọn ọmọ ló lè jagun ló máa gba ààyè tóun máa fi lọ. Lẹ́yìn ìgbà yẹn ni Ọ̀kànbí tó yẹ kó gbé ààyè yẹn ni bàbá ẹ̀ sọ pé kò lè gbé ààyè yẹn, àfi ọ̀kan nínú àwọn ọmọ ìlú lè gbé ààyè yẹn. Gbogbo la mọ̀ pé tó bá ti rí bẹ́ẹ̀, ọba kì í ní bàbá, bàbá yẹn gbọ́dọ̀ ṣe kí ni, ó láti ṣe bí ọkùnrin, kó fi ayé lẹ̀ àbí kó lọ kó rìnrìn àrèmábọ̀, kó dágbére, kó ní pé ó dojú àlá, ó dá ìnàkò dojú àlá. Tọ́mọdé sọ bẹ́ẹ̀ nílẹ̀ káàrọ̀ di ènìyàn padà mọ́ nìyẹn ní Ọ̀kànbí fi Ifẹ̀ sílẹ̀ lọ wá sí agbègbè ibì kan ní ìlú Èkó ńbẹ̀. Ìgbà yẹn kò tí ì jẹ́ Èkó, inú igbó ni ó wá fara ṣoko síbẹ̀. Ọmọ olùkọ́ náà kúrò ńbẹ̀, àwọn mélòó kan tẹ̀lé. Ìgbà yẹn ló fi bí Ọlọ́fin Ògúnfúnmi rẹ̀ Àṣàbí kẹ́yìn. Àwọn èèyàn máa ń sọ pé Ọ̀ràngún Ilé Ìlá, tí ẹ bá ti wo fọ́nrán tí ó wà ní òkè yìí tí ẹ̀ ń wò lọ́wọ́ yìí, ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí, ẹ máa rí pé ààfin Ọ̀ràngún Ilé Ìlá láti ṣe ìṣọ̀kan ọmọ Ọ̀kànbí ọmọ Odùduwà méje. Tí ẹ bá bàrẹ́ ti wo fídíò yìí kí lẹ rí, ẹ máa rí pé a rò wípé Ọ̀ràngún wà ń bẹ, Ọ̀ràngún ò sí ń bẹ, Ọ̀ràngún la kà mọ́ tó fi jẹ́ méje. Tí a bá rí Ọ̀ràngún tó ń bẹ ọjọ́ mẹ́fà, Ọlọ́fin Ògúnfúnmi olókun tó fi jẹ́ méje. So Aláàfin Ọ̀rànmíyàn kọ́ ni àbíkẹ́yìn Odùduwà. Ẹ má bínú, àforíjì mi o, ìrìn àjò tí mo rìn ló fà á o. Tẹ́ bá wò ẹ máa rí pé mo ti ṣe àrìnká púpọ̀ ní ilẹ̀ káàrọ̀ oòjíire láti ara àwọn fọ́nrán tí ẹ ti wò ní òkè yìí. Kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi. Lẹ́yìn yẹn ni àwọn ọmọ Odùduwà wá kúrò nílé nígbà tó ojú Odùduwà fọ́. Nígbà tó ojú Odùduwà fọ́, wọ́n ní láti ṣe ètùtù láti fi la ojú Odùduwà. Wọ́n ní omi òkun wọ́n máa fi la ojú Odùduwà. Ibo ni àwọn ọmọdé ni wọ́n jẹ gbèsè láti wá omi òkun, gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀. Bí àwọn ọmọ Odùduwà ṣe fọ́nká nìyẹn, àwọn ọmọ Ọ̀kànbí ṣe fọ́nká nìyẹn láti lọ wá omi òkun. Wọn ò dé, oníkálùkù wọn lọ káàkiri. Ọ̀rọ̀ yìí máa kan àwọn Benin o. Àwọn wo ni ọmọ Ọ̀kànbí méjèèjì náà tí wọ́n láti gbé ààyè Ọ̀kànbí? Ẹ rí Olówù Alákétu, ọba Benin ti Apọlọpọlọ. Then ọba Oníṣàbẹ̀, Onípópó, Ọ̀rànmíyàn, then Ọlọ́fin Ògúnfúnmi rẹ̀ méjì yẹn nìyẹn. Wọ́n fọ́nká, wọn ò padà wálé mọ́. Ìkan nínú àwọn ọmọ tó jẹ́ ọmọ Odùduwà direct, a máa ń pa àwọn kan ní ojúlówó ọmọ Odùduwà, a máa ń pa àwọn kan ní àwọn ọmọ láti kà fún yìnyẹn. Ẹ máa ń gbọ́ ìtàn Ọwábòkun. Ta ni àkọ́bí Odùduwà? Ọ̀kànbí. Ta ni ó tẹ̀lé? Mi ò fẹ́ bá wa sọ yẹn ní èmi, àmọ́ Ọwábòkun ń bẹ láàrin wọn, ipò karùn-ún àbí kẹrin ni Ọwábòkun wà. Ọwábòkun ló wá dìde, ló wá lọ bu omi òkun. Ibo ló ti bù ú? Báwo ló ṣe débẹ̀? Nígbà tá à ń wí yìí pé kí o lọ sí ìdí òkun láti lọ súnmọ́ omi òkun, ó dàbí kọ́ ní pé kí wọ́n rìnrìn àjò àrèmábọ̀ ni. Ọmọ ẹ̀dá ènìyàn gbogbo àsìkò yẹn, àwọn orúnmọlẹ̀ tó ń bẹ ní òkun wọn tí gba ẹ̀dá ènìyàn láyè láti máa súnmọ́ àwọn jù bẹ́ẹ̀ náà lọ, àti wọn tó bá ní agbára débì kan. Ní ìjẹ́ palagbára ló máa ń súnmọ́ omi òkun láti lè bu omi òkun. Ló fà á tó fi jẹ́ pé àwọn alágbára náà máa ń mú owó ẹyọ wá. Owó ẹyọ fi di pé àwọn kan ní owó náà fi ń ná owó ẹyọ. Kò rọrùn láti rí, tó yẹ pé rọrùn láti rí ni àwọn èèyàn máa rí rẹpẹtẹ. So bí ilé ayé ṣe wà ní àsìkò yẹn nìyẹn. Pẹ̀lú ìwọ̀nba ìtàn tí mo sọ yìí, kí gbogbo wa ti mọ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ ìlú Èkó. Ọlọ́fin Ògúnfúnmi níye, òun ló padà wá di ìṣẹ̀dálẹ̀ gbogbo àwọn Àwórì pátápátá ní orígun mẹ́rin àgbáyé. Ibo l'Ọlọ́fin Ògúnfúnmi tẹ̀dó sí? Ní Ìṣẹ̀rì Ọlọ́fin, ní tòsí wa mẹ́yẹn, ṣùgbọ́n ó fì sí ìpínlẹ̀ Ògùn. Àmọ́ ọmọ ẹ̀, ibo náà jẹ́ lọ? Wọ́n jẹ́ lọ sí ibi tí a ń pè ní Èkó, Lagos ní èmi. So ìwọ̀nba tí mo sọ fún wa nínú ìtàn yìí lónìí yẹ kó ti yé wa pé Yorùbá ló ní Èkó. Bàbá wa Kábíyèsí Akínyẹlú,
ẹ̀fọ́ríjì ní Yorùbá ló ní Èkó. Báwo ni àwọn Benin ṣe wá? Kí ló fà á táwọn Benin fi wá? Nǹkan ló rú wọn lójú. Gbogbo yín ti mọ̀ pé ìgbà tí mò ń ka àwọn ọmọ Odùduwà, mo ka Olówu, mo ka Alátótù. Ọba Benin ni àkọ́bí ọkùnrin ọmọ Ọ̀kànbí. Òun ni ẹ kó gbé ipò Odùduwà. Bọ̀ kò sí nílé nígbà tán lọ wọ́ mi lọ. Wọn ò padà wálé. Nígbà tí bàbá wa ṣe òfin kalẹ̀ pé Ọ̀rànmíyàn ni kán gbé síbẹ̀, ọwọ́ bòkun ló gbé Ọ̀rànmíyàn síbẹ̀. Ìtàn yìí lè tako àwọn tọ̀kan ní Ifẹ̀ ẹgbẹ́ ẹ̀fọ́ríjì ní o, ọmọdé ló ń ṣe ní o. Ní oríta tí adé yìí, gbogbo wa ti mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn ṣẹlẹ̀ tí àwọn ọmọ kúrò nílé lẹ́yìn bàbá wa lọ, wọ́n wá gbé Ọ̀rànmíyàn sí ibẹ̀. Ìtàn ní wá tó wá so mọ́ ọ̀rọ̀ ni o, mi ì fẹ́ ká fi yẹn fi ṣe ìtàn orí pópó yìí. But ìtàn tí bá lọ fún ẹjọ́ ẹ̀fọ́ríjì mi tó bá lòdì sí fọ̀ntàn tí ẹnìkan bá mọ̀ pé èyí tó kọjú sólò ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. Bí àwọn Benin ṣe bí ọmọ ikú apẹlọpọlọ ńgbà yẹn, òun sì wà láyé ńgbà yẹn. Bóyá ó ti lọ ni o, ṣe pé lẹ́yìn yẹn tán Ọ̀rànmíyàn lọ síbẹ̀, ó lọ fún wọn ní ọba nígbà tí kò sẹ́ni tó máa jọba mọ́, kò sárólé. Ìyẹn náà ó lọ́mọ́ra wọn bẹ̀ yẹn. Lẹ́yìn yẹn ni àwọn á fa àwọn èèyàn ránṣẹ́, làwọn èèyàn wá sí agbègbè ibi tí Ọ̀kànbí wà. Ọ̀kànbí náà wá náà wá rí i pé Ọlọ́fin Ògúnfúnmi ní ẹni ó wà ní ìkàlẹ̀ náà kúbẹ̀ kan dúró tira wọn làwọn kan padà mọ́. Bó ṣe wà pẹ̀lú wọ́n ṣe kún wọn níbẹ̀ nìyẹn lẹ́yìn àìmọye ọdún ni o, kì í ṣe pé bóyá ọ̀rọ̀ oṣù mélòó kan o. So kí láyé fàyẹ́ mẹ̀ ni pé àwọn Benin wá dé, àwọn míì wá, àwọn onípópó náà ní ilẹ̀ Dahomey, àwọn náà wá. Onípópó tó ń pè ní onípópó, gbogbo ara àmọ́ tó ń jẹ́ onípópó. Onípópó kọ̀ onípọ̀pọ̀ ni ìtàn wà láàrin ìyẹn ní ìtòṣèlè tó fi jẹ́ pé wọ́n ń pè ní pọ̀pọ̀. Haúsá kí ni ká ṣe? Aláùsá kí ni ká ṣe? Bó ti jẹ́ pé ká máa pọ̀pọ̀pọ̀ lẹ́yìn ìgbà tó bó ti jà wọ́n, ìtọ́pọ̀ mi ní ìfẹ́ ká máa sọ yẹn ní tí onípópó ti wá nìyẹn. Aláùsá ni wọ́n. Ẹ máa ti rí àmì yẹn níbi tí kò ti gbé pọ̀lọpọ̀ wá pé wọ́n pè nìkan ní aláùsá. Àfẹ́mọ́nubà ìbẹ̀rẹ̀ ní ìlú. Gbàtọ́ mọ̀ pé àwọn míì wá, àwọn èèyàn wọ́n wá sí Èkó, wọ́n ń tọ Ọ̀kànbí wá. Wọ́n lè ń tọ ọmọ ìyá wọn, ẹ̀gbọ́n wọn àbí àbúrò wọn, wọ́n ń tọ̀ wá. So bí àmì yẹn ṣe rí nìyẹn. So gbogbo ẹni tẹ wá yẹn, lára ẹni tẹ wá jẹ́ Benin, ẹ má sọ pé ẹ kì í ṣe Yorùbá, àfi kì í ṣe pé ọmọ Odùduwà ní. Àwọn Benin wọn kì í pera wọn ní Yorùbá lóòótọ́, wọ́n máa ń ní Odùduwà ní àwọn. So ọba kí olúwọ̀n ṣe ọ̀rọ̀ sọ. So bó ṣe jẹ́ nìyẹn. Èmi kò gbọ́ pọ́n sọ ní mi ò but mo pẹ̀lú pé wọ́n ní pé wọ́n sọ bẹ́ẹ̀. Bàbá ẹ̀fọ́ríjì mi, ìtàn yẹn ò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́fin Ògúnfúnmi Ọ̀kànbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn náà kọ́kọ́ tẹ ìlú Èkó, ìyẹn ni àwọn Àwórì. So bó ṣe jẹ́ nìyẹn. A ó máa tẹ̀síwájú ọ̀rọ̀ wa, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, èyí tó mú wá sínú ilé yìí ni ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ wá. Ọ̀rọ̀ míì wá ń lọ sí ọ̀dọ̀ ẹ̀yin Yorùbá nation, ẹ̀yin ajìjàǹgbara. Ẹ jọ̀ọ́, ẹ má múra ogun, ẹ má jagun, ẹ jáde kẹ́ dìbò fọmọ yín ni. Ẹ ti mọ̀ nínú àwọn fọ́nrán tí ẹ ti wò, ẹ ti mọ̀ èyí tó jẹ́ ọmọ yín, ẹ ti mọ̀ èyí tí kì í ṣe ọmọ yín, ẹ ti mọ̀ èyí tó jẹ́ alábàáṣe yín. Ẹgbẹ́ mẹ́ta ni ẹgbẹ́ tí ó ń mókè láti dìbò fún: APC, PDP, Labour Party. Tẹ́ bá wo ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, Sanwó-Olú, ẹgbẹ́ ohun tí olóṣèlú wa kan sọ, ẹ̀gbọ́n wa Ayọ̀ Fáyọ̀ṣe tí ó sọ. Bóyá ẹgbọ́ ẹ̀wọ̀n fọ́rọ̀ yẹn kí ẹgbọ́n kan tí Ayọ̀ Fáyọ̀ṣe sọ. The candidate of Labour Party, for my findings, was born in Lagos, cannot speak Yoruba. Sure, they will get interpreter for our governor to explain ẹjọ́ ẹ bá mi pé àwọn atúmọ̀ Yorùbá wá. They will get interpreter for him, the candidate of the Labour Party. You see, you can't say because Obi won an election, you want to take advantage. Nobody will hand over Lagos State. This Lagos State is the economic hub of Nigeria. How are we going to throw the baby and the bathwater away? What risk would you want to take? For me, I think Sanwo-Olu, the Lagosians,
should return Sanwo-Olu as governor of Lagos State. Gbogbo wa ti gbọ́ ohun tí wọ́n sọ lókè ńbẹ̀. Ohun tí èmi fẹ́ bá wa sọ ni wípé ẹ̀yin tí ẹ̀ ń bínú sí aṣíwájú nípa EndSARS àti àwọn nǹkan míì, aṣíwájú ṣe ohun tó dáa. Kò sí ni olórí máa ṣe ohun tó dáa, á dẹ̀ ṣe ohun tó dáa. Gbogbo ẹ̀ la máa rí la máa sọ. Àwọn míì ò kì í sọ ohun tó dáa tí olórí bá ṣe. Aṣíwájú dẹ̀ ń sọ nípa ẹ̀ yẹn, ó ṣe ohun tí ò dáa tó pọ̀ sí sàkání mi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí láti ọjọ́ 4 sí ọjọ́ tí wọ́n dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí Adeleke fi gbà á, ni èmi ti sọ fún ẹnìkan tó jẹ́ olóṣèlú kan, mo lè dárúkọ ẹ̀, Ọbáwálé Adébísí, Commissioner for Culture and Tourism, ọmọ Ìlání, ọ̀rẹ́ mi pàtàkì ni wọ́n. Àwọn náà wá ń di àwọn ètò tèmi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo sọ fún wọn pé ṣé mo ti ń sọ fún yín láti February 16 wípé ẹ máa lose election, kí ló fà á? Kí ni ìtẹ̀lé ṣe tẹ́lẹ̀ fi ní lose election? Mo ní pé kí ìfẹ́ kó wà láàrin yín, kí ọ̀tún kó bá òsì rẹ́, ìyẹn ni pé kí Arẹ́gbẹ́ kó bá Oyètọ́lá rẹ́, kó Oyètọ́lá bá Arẹ́gbẹ́ rẹ́, ẹni pé kò lè ṣeé ṣe. Ẹ wá rí ibi tí ó wá já sí. Ẹ jẹ́ kí a máa gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó bá dà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run bá wa sọ, ẹ jẹ́ kí a máa gbọ́. Èmi bá ń sọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí òjíṣẹ́ Olódùmarè. Ẹ bá wo àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn, tí Ọlọ́run bá ti lò mí fi ṣe sẹ́yìn, ẹ rí i pé iṣẹ́ kékeré kọ́ ni a wá ṣe, èmi àti yín la wá ṣe ní ilé ayé. Àti ìgbà yẹn ni èmi ti bínú ni mo ti ń ṣiṣẹ́ fún Peter Obi. Gbogbo ẹni tó bá jẹ́ alábàáṣe Peter Obi Labour Party lónìí, ẹgbẹ́ Yorùbá ẹgbẹ́ mi, ló jẹ́ kí n mọ̀ pé a jọ ń ṣiṣẹ́ fún Peter Obi nígbà yẹn náà ni. Títí ó kù ọjọ́ 6 tí a máa dìbò pírẹ́sidẹ́ǹtì ni wọ́n pè mí. Ìkan náà àgbà òṣèlú tí mo nífẹ̀ẹ́ jù, tó yẹ pé òun ló gba gbogbo àwọn nǹkan Alphabet Odùduwà tó wà lókè yìí. Ẹ̀rí pé àti sọ̀rọ̀ bá ohun tó wà lókè yìí tí ẹ wò lẹ́yìn mi yìí, ẹni tó gbà wọlé ó ní ká máa kọ́ wọn nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà yẹn. Aṣíwájú la gbọ́dọ̀ jíṣẹ́ fún wọn. Mo kígbe, mo fẹ́ máa sọ pé kí ló dé. Ọ̀nà tó ń sọ̀rọ̀ kọ́ la ń sọ ń sí yìí o, ọ̀nà tó ń sọ̀rọ̀ ti kọjá. Tó bá ní kí n sọ nǹkan tí aṣáájú ṣe fún mi, èmi tí mo bá ń sọ yìí. Ó sọ fún mi. Ìgbésẹ̀ ní EndSARS, ẹ foríjì wọ́n. Èmi náà mo le fún mi láti foríjì wọ́n. Kábíyèsí alájàṣẹ tìlú Àjàṣe náà sọ pé kí n jèbúrò ẹgbẹ́ ohun tí wọ́n sọ. Ojúmọ́ ó jèbúrẹ́ ni, ó jèbúrẹ́ yẹnìsí. Ìwọ náà ó ti rí ohun tí olóyè òṣèlú Arẹ́gbẹ́ṣọlá wọ́n sọ. Ó le gan, but mo wá wò mo ṣàforíjì wọ́n. Bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn bó ṣe lọ ni. Wọ́n á sì lè fi ń bá wa sọ fún gbogbo àti a nípa fẹ́ dìbò fún Labour Party. Nítorí pé aṣáájú ṣẹ̀yìn EndSARS gbá àwọn gbogbo wa sásùn. Ìgbà nípa aṣáájú ló pa wọ́n, but aṣáájú kọ́ ló pa wọ́n. Àwa la ṣera wa. Ó mọ ohun tó yẹ kó tún ṣe báyìí nísìnyí. Ó sì dá mi wípé máa tún ṣe. Mi ò bẹ̀bẹ̀ fún wọn. Mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ o. Mi ò jẹ́ lówó, kò jẹ́ mi lówó o. Ṣùgbọ́n mo fẹ́ ká máa foríjì ra wa nítorí kí ni ká má bàa ṣera wa, ká má bàa ṣe bíi ti ẹ̀wò tó ṣẹlẹ̀ ní Ìlọrin. Ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí náà. Nílẹ̀ Yorùbá, ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ bá gbogbo ilẹ̀ Yorùbá tó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ máa rí pé àìkí foríjì ra wa ló máa múra wa bára wa jà. Ẹ má jẹ́ bára wa jà mọ́. Ẹ jẹ́ ká gbàgbé ohun tó ti lọ. Òun nísìnyí, àwọn fẹ́ fi ẹgbẹ́ náà Sanwó-Olú. Ẹ jọ kí ni Sanwó-Olú ṣe fún wa? Nísìnyí tí ẹ bá wá fẹ́ dìbò fún Sanwó-Olú gẹ́gẹ́ bí Ayọ̀fẹ́ òṣì ṣe sọ àtàwọn míì ṣe sọ, báwọn kan ṣe sọ, nítorí àwọn agbèrò ń ṣe gbá, àwọn agbèrò ń ṣàwo, táwọn tún pọ̀ ń lù kìnnìkan. Òun náà ti mọ bó ṣe máa tún gbogbo ìyẹn ṣe. Gbọ́dọ̀ tún ṣe òun ìyẹn Ọlọ́run nìyẹn. Ìyẹn aṣáájú nìyẹn o. Bẹ́ẹ̀ bá fẹ́ dìbò fún APC, ẹ lọ dìbò fún PDP àbí ọmọ yín tó jáde nínú PDP tí kì í ṣe òun náà kì í ṣe Yorùbá ni. Ìlú máa wó ìlò òun Jàǹdó àbí báwo. Máa ń gbàgbé orúkọ náà, bọ̀ Jàǹdó ni mo rántí. Ẹ lọ dìbò fún tó bá fẹ́ dìbò fún Sanwó-Olú. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká máa ṣe
ni wípé ẹ ká máa ṣe bó ṣe ń ṣe ó lè bá rí bí ó ṣe ń rí. Àwọn tó bá gbàjọba á ṣe kínní á fi jókòó dáadáa, á wá ṣèkejì á fi ṣe ohun tó dáa. Àdẹ̀gbọ́dọ̀ àwọn máa bára wa fa nǹkan ibi tí ẹ̀yin méjì bá ti ń bára yín fà á sí, tí wọ́n bára yín fà á sí, ibẹ̀ ni ọmọ Yíbò wọn fi gbé ẹ̀kọ́ mọ́ yín lọ́wọ́. Ọmọ Yíbò eléyìí tí ẹ̀wọ̀n lókè yìí ni wọn lọ́mọ Yorùbá lòun náà Gbádébọ̀ nǹkan kínníkínní. Ìgbọ́n tẹ bá ìwé ọmọdé pé Yíbò ni wọ́n sọ ní gbogbo àwọn Yíbò ló fara mọ́ ló fara wéjì. Gbogbo ẹ̀yin Yíbò tẹ wà nílẹ̀ káàárọ̀ oòjíire kí ló ń ṣe yín? All the Igbos in Yoruba land, what is your problem? So you are our tenant, we are the landlord. We sold land for you. Doesn't mean you are the owner of the town. The owner of you are just the owner of your portion, not the town. The town is the owner of you and your portion, your land, your mansion. Then the leader of the town should be respect. You should respect him like you respect your father, except if you never respect your father. Ní àkópọ̀ ọ̀rọ̀ mi yìí mi sọ pé kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o, kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o. Mo ní pé ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ káàárọ̀ oòjíire. Ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ káàárọ̀ oòjíire. Tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ẹ̀yin káàárọ̀ oòjíire ẹ gbọ́ sí mi lẹ́nu, ẹ dìbò fún ọmọ yín. Ẹ mú kan náà àwọn méjèèjì. Ìlú Èkó ni mò ń sọ, mi sọ tìlú mi o. Ní ìlú mi náà àti gbọ́ àtàwọn ọmọ Yorùbá ni wọ́n. Àmọ́ ibi tí irú eléyìí bá ti ṣẹlẹ̀ tí wọ́n fa ẹran míì jáde nílẹ̀ Yorùbá, àbí wọ́n fa Fúlàní jáde nílẹ̀ Yorùbá, wọ́n fa Ìgbò jáde nílẹ̀ Yorùbá, àbí bàbá ẹ̀ Ìgbò ìyá ẹ̀ Yorùbá kí ní ọ̀tún kan, ẹ má wulẹ̀ dìbò fún wọn. Kó jẹ́ apá méjèèjì, ìyá àti bàbá ẹ̀ kó jẹ́ Yorùbá pọ́nbélé, òun ni kí ẹ dìbò fún. Ẹ ṣòwò agbẹjẹmọ́wọ́ ẹ̀yin Ìgbò. Tẹ bá fẹ́ dìbò, ẹ dìbò kẹ́ fi san oore fún àwọn tó ń gbà yín kalẹ̀. Ẹ gbọ́dọ̀ dìbò fi ṣe aburú fún wọn. Tí a bá gbà yín lẹ́kọ̀ọ́ ṣe máa jókòó sékòó ni. Ẹ́ríkì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́ ṣọ́ọ̀bù yín, wọ́n ṣe gbọ́ ń ṣàwò pé wá tẹ̀síwájú lọ ṣẹ́ ẹ̀ ní lọ ni. Ṣé wá dá ká wá ṣe bẹ́ẹ̀ fúnra ká máa léra wa káàkiri ká máa bára wa jà? So fún ìdí èyí, ẹ ṣòwò agbẹjẹmọ́wọ́ ẹ̀yin Ìgbò. Ẹ so ìwé agbẹjẹ yín mọ́wọ́. Gàlẹ́gàlẹ́ yín ní ìlú Èkó ẹ jẹ́ kó dínkù. Peter Obi tó wọlé fún federal nílùú Èkó, àwa ta dìbò fún náà ní o. Àbáwa Yorùbá kọ́ la dìbò fún ni. Àbí Yorùbá ò sí nínú pátì náà ni. Ẹ má rò bóyá nítorí pé kíni, nítorí ìbínú àwọn kan sí aṣíwájú ni ó tẹkùn sí kan míì. So fún ìdí èyí, ẹ jọ̀wọ́, please, all the Igbos, respect yourself in Yoruba land as we are respecting ourselves in your land. A kì í ṣe jura wa lọ lórí ilẹ̀ yín, ẹ̀yin náà má ṣe jura yín lọ lórí ilẹ̀ wa. Tí wọ́n ní kí n wá bá yín sọ ní òní nìyẹn o. Ní àkópọ̀ ọ̀rọ̀ mi yìí mi sọ pé kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o, kí ẹnìkan lọ dìbò fẹ́nìkan o. Mo ní pé ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ káàárọ̀ oòjíire. Ọmọ yín ni kí ẹ dìbò fún nílẹ̀ káàárọ̀ oòjíire. Tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ẹ̀yin káàárọ̀ oòjíire ẹ gbọ́ sí mi lẹ́nu, ẹ dìbò fún ọmọ yín. Ẹ mú kan náà àwọn méjèèjì. Ìlú Èkó ni mò ń sọ, mi sọ tìlú mi o. Ní ìlú mi náà àti gbọ́ àtàwọn ọmọ Yorùbá ni wọ́n. Àmọ́ ibi tí irú eléyìí bá ti ṣẹlẹ̀ tí wọ́n fa ẹran míì jáde nílẹ̀ Yorùbá, àbí wọ́n fa Fúlàní jáde nílẹ̀ Yorùbá, wọ́n fa Ìgbò jáde nílẹ̀ Yorùbá, àbí bàbá ẹ̀ Ìgbò ìyá ẹ̀ Yorùbá kí ní ọ̀tún kan, ẹ má wulẹ̀ dìbò fún wọn. Kó jẹ́ apá méjèèjì, ìyá àti bàbá ẹ̀ kó jẹ́ Yorùbá pọ́nbélé, òun ni kí ẹ dìbò fún. Níbẹ̀ kí ni ẹ̀yin náà rí tí Ọbásanjọ́. Gbogbo ọ̀la ń sọ pé báyọ̀ kì í ṣe Yorùbá, kì í ṣe Yorùbá, kì í ṣe Yorùbá. Bàbá ẹ̀ ni kíní kan kìnìún kan ni ọba ni bàbá fẹ́ jọba, ọba lé ìyẹ́ ẹ̀ kíní kan kìnìún kan, ìyẹ́ ẹ̀ wá sóhun. Ọbásanjọ́ ni bàbá ìyẹ́ ẹ̀ ó kọlà fún, ó sọ pé ó ṣe gbogbo ẹ̀. Gbogbo ọ̀la là ń gbọ́ yẹn. Orí gbogbo ẹ̀ náà kọ́ ọmọ wọn l'Ọbásanjọ́. Ó tẹ̀lé Peter Obi, àwọn bàbá wa tó tẹ̀lé Peter Obi, wọ́n á tẹ̀lé Peter Obi, wọ́n ò ṣiṣẹ́. Wọ́n wò pé ó ti tó kó kàn wọ́n ni. Wọ́n wà nídìí òdodo ló fà tó fi ṣe bẹ́ẹ̀. Ní ti Peter Obi nìyẹn, wọ́n ṣe nígbà tí wọ́n sọ ń gbà yẹn, ẹgbẹ́ tó ń sọ. Ẹ má fojú burúkú wò wọ́n.
ìdí ẹ̀tọ́ ni wọ́n wà, ìdí òdodo ni wọ́n wà. Wípé Yorùbá àti Haúsá nìkan kọ́ ló wà ní Nàìjíríà, Ìgbò ló wà ní Nàìjíríà, àwọn ló kàn. Nípa ìdí náà ó yẹ kó lọ sinmi kó mọ̀ pé lẹ́yìn aṣíwájú òun ló kàn, gbogbo wa ti rí pé òun ló máa kàn lé kí ni ó gbìyànjú. Kí bí mo fẹ́ kí a ṣe nìyẹn àwọn gbogbo tí tó bá ń gbọ́ mi, ẹ̀yẹ ká hùwà bí Olódùmarè. Kí a padà sí orí ohun tó wà ní òkè yìí, tí ẹ bá wo ẹ máa rí pé álífábẹ́ẹ̀tì kan ni ó wà lókè yìí tí à ń pè ní álífábẹ́ẹ̀tì Odùduwà. Mo kí bàbá wa tí ó gba álífábẹ́ẹ̀tì yìí wọlé nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ká máa kọ́ àwọn èèyàn. Mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ̀ ń kọ náà, tí mo kí ẹ̀yin tẹ́ ti gba ìwé ẹ̀rí kọjá. Àwọn tó ti gba ìwé ẹ̀rí kọjá àwọn ni ẹ̀ ń wò lókè yẹn, ní àwọn tó ti gba ìwé ẹ̀rí kọjá. A fẹ́ ṣètò ìwé ẹ̀rí yìí ní ètò ń bọ̀ yìí ní inú ọdún yìí lẹ́yìn tí gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ bá ti lọ. Álífábẹ́ẹ̀tì tí ẹ̀ ń wò yẹn tẹ́ bá rí ẹ máa rí pé ó yàtọ̀, álífábẹ́ẹ̀tì Odùduwà gangan nìyẹn. Álífábẹ́ẹ̀tì àkọ́kọ́ ní àgbáyé, the only talking alphabet on earth and the first alphabet on earth. Mo ní kí n fàkókò yìí sọ fún wa pé ẹ̀yin tí ẹ bá fẹ́ kọ́ álífábẹ́ẹ̀tì yìí, ẹ lọ sínú YouTube wa àbí kẹ́ gbẹ́gbẹ́ fóònù yín kẹ́ tẹ Odùduwà Alphabet. AEBAJIOGBE, the only talking alphabet on earth. Àbí kẹ́kọ̀ọ́ tẹ Odùduwà Alphabet nìkan sórí Google yín ẹ̀rí. Ẹ bá lọ sórí YouTube wa, ẹ kọ̀ lọ sórí YouTube kẹ́kọ̀ọ́ tẹ Odùduwà Alphabet. Ẹ máa rí gbogbo nǹkan tó yẹ kẹ́ rí, àwọn nǹkan tó yẹ kẹ́ mọ̀ nípa alphabet. Ẹ máa kọ́ alphabet láìrí wa, ṣùgbọ́n láti gba ìwé ẹ̀rí wa láti tẹ̀lé àwọn ìlànà tí a fi ń kọ́ àwọn èèyàn. A ní àwọn ìlànà oríṣiríṣi, a ní ìlànà tí a fi ń kọ́ lórí WhatsApp, Facebook, class 1, class 2, class 3, class 4, class 5. Yàrá 5 ni a máa tẹ̀lé. Gbogbo yàrá 5 yìí nínú ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì a máa ń parí ẹ̀. Ẹni tí a fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí kó lọ sínú YouTube wa àbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08037119973 +22997917561. Yín sínú yàrá tí ẹ ó ti kọ́ ẹ̀kọ́ yìí. Ọ̀fẹ́ ni ẹ̀kọ́ yìí. Ẹ̀kọ́ ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta ni. Ẹni tí ó bá yára láàárín ọ̀sẹ̀ kan a máa kọ́, á dẹ̀ mọ̀ kọ, á dẹ̀ mọ̀ kà láàárín ọ̀sẹ̀ kan. So a kí yín púpọ̀, a kí ṣé báwo ẹ máa rí pé àwọn ilé ìwé ìròyìn oríṣiríṣi bá wa gbé jáde. Ẹ máa rí èyí tí BBC ṣe, wọ́n bá wa ní 2017 ní àjàṣe ilé. So bẹ́ẹ̀ náà ni ẹ bá ní ká máa ṣe gbogbo ẹ̀hàn yìí ó máa ti lọ bọ́ọ̀dù. Ìyẹn iṣẹ́ tí àwa ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn tó láti ṣe kẹ́yìn àwọn lẹ ti rí nínú àwọn fọ́nrán wa tí bá pàdé ní YouTube àti èyí tí ẹ ti wò nínú ọ̀rọ̀ tí à ń sọ yìí. Àkíyí púpọ̀ pé ẹ kú ìfẹ́. Ẹ̀yin tí ẹ gbọ́dọ̀ wa tí kò dọ̀gba fún ẹjọ́ ẹ kò wá ẹ sọ ibi tí tó ṣe ń pé òkú àwọn ẹ̀rọ ìlànà ìkọ́. Ilé ìwé ti bá wa di jáde. Ẹ máa rí èyí tí BBC ṣe, wọ́n bá wa ní 2017 ní àjàṣe ilé. So bẹ́ẹ̀ náà ni wọ́n ní ká máa ṣe gbogbo ẹ̀hàn yìí ó máa ti lọ bọ́ọ̀dù. Ìyẹn iṣẹ́ tí àwa ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn tó láti ṣe kẹ́yìn àwọn lẹ ti rí nínú àwọn fọ́nrán wa tí bá pàdé ní YouTube àti èyí tí ẹ ti wò nínú ọ̀rọ̀ tí à ń sọ yìí. Àkíyí púpọ̀ pé ẹ kú ìfẹ́. Ẹ̀yin tí ẹ gbọ́dọ̀ wa tí kò dọ̀gba fún ẹjọ́ ẹ pè wá ẹ sọ ibi tí a ti ṣìṣe, a ó sì tọrọ àforíjì ní ọwọ́ yín. Ẹ ṣé o, ó dàbọ̀. Please like and share and subscribe to our channel to see new video. Thank you.